lẹ́yìn ìdájọ́ ilé-ẹjọ́ tó ga jùlọ ijó ìlú Atorin làwọn òṣìṣẹ́ fi Adeleke káàbọ̀ sọ́fíìsì lọ́ṣùn. tìlù tìfọ́n làwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun fi kí gómìnà Adeleke káàbọ̀ sí sẹkítẹ́ríàtì ìjọba tó wà ní Abèrè nílùú Òṣogbo láàárọ̀ ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 10 oṣù karùn-ún ọdún yìí. eléyìí kò ṣẹ̀yìn bí ilé-ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè yìí ṣe sọ nílùú Àbújá lọ́jọ́ túsídẹ̀ẹ́ ọjọ́ 9 oṣù yìí pé Adeleke ló jáwé olúborí nínú ìdìbò gómìnà tó wáyé lóṣù keje ọdún 2022. láti nǹkan bíi aago 7 àárọ̀ ọjọ́ wẹ́sídẹ̀ẹ́ ọ̀hún làwọn òṣìṣẹ́ ìjọba náà ti ń jó tí wọ́n sì ń kọrin pé ìmọ́lẹ̀ ti padà borí òkùnkùn nípínlẹ̀ Ọ̀ṣun. kódà àwọn kan nínú wọn gbé gáàsì àtàwọn nǹkan ìdáná lọ síbẹ̀ tí wọ́n sì dín àkàrà fúnra wọn jẹ. bí mọ́tò gómìnà ṣe yọ lọ́ọ̀kan ni wọ́n fọ́ sójú títì tí wọ́n sì ń fi ijó kí káàbọ̀ sí ọ́fíìsì tóun náà sì ń juwọ́ sí wọn pẹ̀lú ẹ̀rín lórí ọkọ̀ tó jókòó sí. báyìí ni gbogbo wọn jọ kọ́wọ́rìn lọ sọ́fíìsì gómìnà. tẹ́ ò bá gbàgbé látọdún tó kọjá tí àjọ elétò ìdìbò ti kéde Adeleke gẹ́gẹ́ bí gómìnà Ọ̀ṣun ní ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ti ní ọ̀rọ̀ náà kò lè rí bẹ́ẹ̀ tí wọ́n sì gba kóòtù lọ. bó tilẹ̀ jẹ́ pé ìgbìmọ̀ tìrìbùnà tó kọ́kọ́ gbọ́ ẹjọ́ náà dá Gbóyèga Oyètọ́lá láre síbẹ̀ ìdáláre yìí kò tọ́jọ́ pẹ̀lú bí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ṣe dáa pé ẹjọ́ náà kò lẹ́sẹ̀ nílẹ̀ tó sì ní kí gómìnà Adeleke máa ṣèjọba rẹ̀ lọ. ilé-ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa ló fọba lé pẹ̀lú bí wọ́n ṣe fọwọ́ òsì dá ẹjọ́ tí gómìnà Ọ̀ṣun tẹ́lẹ̀ Gbóyèga Oyètọ́lá àti ẹgbẹ́ APC pẹ̀nù wọ́n ní kò lẹ́sẹ̀ nílẹ̀. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.